Ìkórìíra. Kí ni tá ń pè ní ìkórìíra? Kí lè àwọn àkíyèsí tí wàá ní tí wàá fi mọ̀ wípé ìkórìíra ló yẹ kó o mójútó nínú àwọn ogun tí ọmọ ẹ̀dá Ádámọ̀ tó gbọ́dọ̀ máa fi sínú àdúrà dáadáa? Ogun ìkórìíra wà ń bẹ o. Kódà nínú ogun tó burú jáì ni àwọn àkíyèsí tó o gbọ́dọ̀ ní láti lè fi mọ̀ báyà ìkórìíra wà lára ẹ̀. Ṣé ẹ rí gbogbo oníkórìíra, gbogbo ẹni tán bá fi ìkórìíra sí lára ayé a máa fi ṣèyàn. Èèyàn dẹ̀ lè jogún ẹ̀ látara àwọn tó bí. Bí èèyàn ṣe máa ń ní ẹran ìfẹ́ lára, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ náà ní ẹran ìkórìíra lára. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi. Ẹni ìkórìíra bá ń bẹ lára rẹ̀ tó bá sọ̀rọ̀ ayé ò ní wo bẹ́ẹ̀. Kódà tí wọ́n bá ti ń gbóhùn ẹ̀ pé lágbájá ló ń bọ̀ yẹn, gbogbo èèyàn ó dẹ̀ máa pòṣé. Tó bá wà lára ọkùnrin, bí ìyàwó rẹ̀ bá wo àkẹ́yìnsí rẹ̀, á pòṣé pé ó ṣe wá rí báyìí ná tó orí ṣíọ̀ṣíọ̀. Bẹ́ẹ̀ ni tó bá wà lára obìnrin, á di àgbéjùwúlẹ̀ tí ọmọdé ń gbége léèrà. Bó bá ṣe ń kú nílé ọkọ àkọ́kọ́, bẹ́ẹ̀ ni ó máa bọ́ lé ọkọ kejì. Tán bá wá béèrè lọ́wọ́ olùmúlé tiẹ̀ pé kí ni lágbájá tiẹ̀ fi ṣe ẹ́ gan, kò mà ní rí nǹkan kan wí, á kàn ní mo kàn ṣáà kórìíra ẹ̀ náà ni. Ẹni ẹran ìkórìíra bá ń bẹ lára rẹ̀, bíbi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gba yìí, tó bá ṣe tó yẹ kó gba yìí ń bẹ̀, ayé ò ní wò sẹ́ẹ̀kan, wọn ò tiẹ̀ ní wo ibi tó wà. Tó bá pàtẹ́ síta kò ní tà á. Ṣó o wá rí tó bá ti ń kẹ́fín irú àwọn nǹkan báyìí, gbìyànjú kó o ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run tó dá ẹ. Ó wá dáa tí wàá bá lo àjò, jẹ́ kó jẹ́ èyí tó bá ìṣẹ̀dá rẹ̀ mu dáadáa, kí àbájáde yẹn kó bá lè mú èso rere jáde. Máa fi Al-Kùránì kíké, bóyá wàá pe àwọn àfáà tó máa bá ẹ ṣe ni o, àbí kí wọ́n gan kó o máa ṣe ní gbogbo ìgbà. Máa fi ṣe àfọ̀mọ́ kádàrá rẹ̀. Náfìlà náà wà nínú ohun tá a mọ́ fi ń ṣe àfọ̀mọ́ kádàrá. Bẹ́ẹ̀ ni àfọ̀mọ́ gan fúnra rẹ̀ fọba tó dá wa, ó wà nínú tá a fi ń ṣe àfọ̀mọ́ kádàrá. Ẹ wò ó, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.